ǹlẹ́bẹ̀ wo ètò ìjọ òwúrọ̀ náà sì ni o Dr. Akeem Owólabí wọ́n ti wà ń kalẹ̀ lónìí. Ẹ kú ojúmọ́ Dr. Ẹ kú ojúmọ́ olóòtú, ẹ kú ojúmọ́ ọmọ Nàìjíríà o. Ní ṣàlàáfíà ni o. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wa. Mo tẹ̀lé bójú yín náà ti rí rètérètè. Kí lẹ bá a mú bọ̀ láti Jambo? Àbí kí lẹ gbọ́? Àkọ́kọ́ ni pé àwọn àjọ JAMB láti ẹnu alukoro wọn, àwọn náà gbà pé àwọn àṣìṣe wà nínú ìdánwò tán ṣe kọjá yìí. Wọ́n gbà, àwọn náà dẹ̀ gbà pé àwọn á tún àwọn àtúnṣe yẹn àwọn á tún ṣe. Àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ti sọ fáwọn ọmọ wa tó ṣe ìdánwò yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni pé tí àjọ JAMB láti ẹnu alukoro wọn náà dẹ̀ tó sọ ni pé gbogbo ẹni tó bá ní nǹkan kan sọ àbí tí ò jẹ́ kó ṣèdánwò yẹn dáadáa, bóyá àwọn ìdáhùn kò sí ní abẹ́ ìbéèrè àbí àwọn ìdáhùn ò pé àbí pé nǹkan kan àbí iná lọ nígbà tí iná wá padà dé àsìkò tẹ́ fi dúró yẹn wọ́n tó kà fún yín pé ẹ ti lò ó. Gbogbo ẹ kọ orúkọ yín, ẹ kọ nọ́mbà JAMB nọ́mbà yín, ẹ kọ sẹ́ńtà tẹ́ ti ṣe, ẹ máa wá kọ àwọn ẹ̀hónú yín yẹn, ẹ kọ sínú, ẹ mú lọ sí ọ́fíìsì JAMB tó bá wà ní ìpínlẹ̀ ibi tẹ́ ti ṣe. Tí ẹ bá tún wá lè ríra yín, ẹ̀yin tẹ́ bá wà ńbẹ̀ tẹ́ pọ̀, ìyẹn á tún jẹ́ kó tún dáa kí wọ́n bá lè fìdí nǹkan tẹ́ ń sọ yẹn kó bá lè fìdí ẹ̀ múlẹ̀. Àwọn tẹ́ bá jọ ṣe tẹ́ mọ́ra yín, tẹ́ ríra yín, ẹ tún pera yín, kó ní kálukú wa dá mú lẹ́tà tiẹ̀ kó dá mú lọ. Alukoro wọn sọ pé àwọn á ṣe nǹkan kan sí, bóyá àwọn á fún wọn ní àwọn máàkì sí ni o, àbí àwọn ṣàmà wá nǹkan táwọn máa ṣe sí. Àmọ́ báyìí JAMB ò tí ì ṣe ìpàdé lórí cut off mark, ṣùgbọ́n àwọn ọmọ kan ti tún padà ń rí pé iléèwé táwọn mú àwọn ò fẹ́ mú mọ́. Ẹ ní dúró dìgbà tí wọ́n bá máa rìlíìsì cut off mark, ẹ lọ gba JAMB change of institution ní JAMB office. Ìyẹn ló máa jẹ́ kó rọrùn tí cut off mark bá dé, ẹ ní ṣẹ̀ṣẹ̀ máa sáré káàkiri. So ọmọ tó bá fẹ́ yí iléèwé tó gbà padà kó lọ sí ọ́fíìsì JAMB tó wà ní tòsí wọn, kó lọ gba change of university àbí change of institution nínú ibẹ̀ láti change university àti course. Kó fẹ́ change course náà. A lọ gba fọ́ọ̀mù fún change of course. Ó ní bí wọ́n ṣe ń ṣe. Ẹ ṣe ọjọ́ Monday ní World Down Syndrome Day. Bẹ́ẹ̀ni. Àmọ́ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ tó ń jẹ́ Down syndrome. Àwọn tó bá ń tẹ̀lé móhùnmáwòrán Orísun, wọn òye yẹn á yé wọn. Àwọn tó bá ń tẹ̀lé wa, ẹ mọ̀ pé bí ọ̀sẹ̀ mẹ́wàá kan la fi sọ oríṣiríṣi ẹnu pé àwa sọ̀rọ̀ nípa Down syndrome ká dayọ̀. Down syndrome jẹ́ kì í ṣe àrùn àìpé ara ni, nǹkan kan kúrò lára àbí nǹkan kan yẹ̀gẹ̀ lára. Ṣe rí àwa bọ́lọ́run ṣe dá gbogbo ẹ̀dá tó bá ń jẹ́ èèyàn, 17 ni genes tá máa ní àbí chromosomes tá máa ní, 23 23 yẹn á wá dúró ní méjì bí kàmí ṣe dúró yìí ní ẹyọ kọ̀ọ̀kan máa dúró, bẹ́lẹ̀ ṣe dúró yìí ẹyọ kan ni, ṣùgbọ́n ní ìdúró ẹ̀ méjì ni. Á wá jẹ́ pé èèyàn kọ̀ọ̀kan bí gbogbo wa ṣe dúró yìí a máa ní genes yẹn àbí chromosomes yẹn tó máa jẹ́ 54, ìyẹn 46. Torí tí méjì bá dúró ní ọ̀nà 23 á jẹ́ 54. Now àwọn kìíní wọ́n dúró ní méjì yẹn, ìkan dúró ní X, ìkan dúró ní Y. Tábà wá àwọn kìíní wá ní nọ́mbà, ó ní èyí tá ń pè ní 1 2 3 bẹ́ẹ̀ títí ó fi dé 23. Ṣé wá rí òyì tó wà lórí 21 yẹn ni ó ṣàárẹ̀
bóyá kó lé sí, tó bá ti wá lé sí yẹn àwọn iṣẹ́ ara ẹni tó bá ti lé sí lára iṣẹ́ ara ẹ̀ ò ní pé mọ́, iṣẹ́ ara ẹni yẹn ò ní pé, kò ní lè ṣe báwa tó kù ṣe máa ṣe, á lọ́pọlọ lórí. Ó mọ̀ pé téèyàn bá fẹ́ yáyàn fọ́tò èèyàn gbọ́dọ̀ ní kámẹ́rà tó máa fi yà, ó lọ́pọlọ ẹ̀, àmọ́ àti gbé kámẹ́rà á ní lára. So àwọn tó bá wá ní tí kíní bá ti wá ṣẹlẹ̀ ìdẹ̀kíṣe pé ìgbà téèyàn bá dé tá bá bí ọmọ tán ló máa ń ṣẹlẹ̀, láti inú oyún ni àwọn ẹ̀yà yẹn á ti ní kíní yẹn duplicate ara ẹ̀ ni 21st chromosome yẹn ó tún padà tún ara ẹ̀, ó tún pèsè ara ẹ̀ lẹ́ẹ̀kan sí, ìyẹn ló fa àìpé ara yẹn. So téèyàn bá wá ní Down syndrome, nínú gbogbo àwọn ẹ̀yà ìpèníjà téèyàn lè ní láyé tó wà tá a mọ̀, bóyá autism ni, bóyá escalantase ni, bóyá learning disability ni, gbogbo àwọn tó kù yẹn èèyàn kì í sábà ń rí lójú àwọn ẹni tó ń ṣe, àyàfi Down syndrome nìkan lèèyàn máa ń sábà ń rí. bẹ́ẹ̀ tẹ́ bá ti rí báyìí ẹ ti mọ̀ pé èyí tá a tún lè rí ni cerebral palsy, ṣùgbọ́n ìyẹn kò ń ṣe ìní la máa sọ. Ẹni tó bá ní Down syndrome tá a bá ti bí náà lẹ ti máa rí nínú àwọn bára wọ́n ṣe máa rí ẹ̀ mọ̀ pé ẹni ní nǹkan tó ń ṣe. Àkọ́kọ́ máa ń sábà ń sanra, ó máa ń nira fún ìyá wọn láti bí wọn, ó máa ń nira ọ̀pọ̀lọpọ̀ wọn, wọ́n máa gbé wọn jáde ni, torí pé lọ́pọ̀lọpọ̀ gbà orí wọn máa ń tóbi, ojú wọn máa ṣe rogodo. Tẹ́yìn náà rí pé àwọn bí ojú gbogbo èèyàn ṣe ń rí ìṣẹ́pọ̀ ọwọ́ wọn yìí méjì ló máa ń jẹ́. Tẹ́ bá fà báyìí á dàbí ìgbà tí èèyàn fa rọ́bà, ara wọn máa ṣe dẹ̀m. Wọ́n máa ń ní curvature níbi imú bí tó mú wọn jọra wọn, wọ́n máa ní curvature yẹn. Kíní yẹn ló ń jẹ́ kán jọra wọn, curvature yẹn ó máa jẹ́ kán jọra wọn. Torí ẹ̀rí mi ní Ìbàdàn, tẹ́ bá tún rí lẹ́kọ̀ọ́, ṣé ọmọ tí mo rí lẹ́kọ̀ọ́ yẹn àbí Ìbàdàn yẹn ni mo rí lábẹ́òkúta yìí ni. Òun kọ́, kíní yẹn ló máa ń jẹ́ kán jọra wọn. Àwọn ọ̀nà tí àkọ́kọ́ máa fi dá ẹni tó ní Down syndrome mọ̀ nìyẹn. Ó dà World Down Syndrome Day tí wọ́n ṣe, kí ni ìtumọ̀ ẹ̀ gangan? Ìtumọ̀ ẹ̀ ni pé ká fi ìfẹ́ hàn àwọn ọmọ tó rí báyìí, ká má ṣe nǹkan tó òyìnbó ń pè ní stigmatization, ká má yẹ̀ wọ́n lẹ̀, ká má kórìíra wọn, ká má sá fún wọn, ká pèsè ẹ̀kọ́ fún wọn ní ọ̀nà tí àwọn náà fi ní ẹ̀kọ́, káwọn náà bá lè jẹ́ èèyàn nígbésí ayé wọn, torí àwọn náà ẹ̀mí wọn ń gùn, lẹ́mí tiwa ṣe ń gùn lẹ́mí tiwọn náà ń gùn. Ẹni tó ń pé 70 wà nù wọn, 100 wà nù wọn, 50 wà nù wọn, 100 wà nù wọn. Téèyàn bá wá lọ 100 ọdún láyé tí ò mọ nǹkan kan ṣe, tí ò lè rí nǹkan kan ṣe, ìgbà kan wà táwọn èèyàn á yẹra fún torí pé kò ní nǹkan kan tó fẹ́ mú padà sínú àwùjọ, látara pé kò sí nǹkan tó lè ṣe. So nǹkan tí àjọ àgbáyé ń sọ ni pé ẹ má jẹ́ ká kórìíra wọn, torí nǹkan tó wà lára wọn, nǹkan téèyàn lè fi kórìíra wọn pọ̀ ńbẹ̀. Tá bá sọ eléyìí tán sí a máa sọ àwọn nǹkan tá lè fi kórìíra wọn tó wà. Ẹni tó bá súnmọ́ wọn, téèyàn ò bá nífẹ̀ẹ́ Ọlọ́run, èèyàn á fẹ́ kórìíra wọn látara àwọn nǹkan kan lóríṣiríṣi bẹ́ẹ̀. Àmọ́ àjọ United Nations sọ pé ẹ má jẹ́ kórìíra wọn, ẹ jẹ́ ká fìfẹ́ hàn wọ́n, kí àwọn tó bí wọn, àgàgà ìyá, mo bá wọn kẹ́dùn púpọ̀. Gbogbo àwọn tèmi máa ń lọ rí á tó bí àwọn 10 tó ní Down syndrome tí mo máa ń lọ wò, tí máa ń lọ kọ́, tí máa ń lọ ṣe àtúnṣe fún. Ṣùgbọ́n mo kí àwọn ìyá, mo kí bàbá náà o, àmọ́ gbogbo àwọn tí mò ń lọ wọ́n dẹ̀ mọ́ra wọn, wọn bá ti tó 30, àmọ́ àwọn èèyàn
tẹ̀lé mi máa ṣe kò pọ̀. tó pọ̀ kí ló dé tán ọ̀pọ̀ wọn ń sá. àwọn èèyàn ń sá. mo ní ètò ẹ̀kọ́ tí mo ṣe fáwọn tí mo dárúkọ yìí tó jẹ́ pé tí n bá gbàyàn pé ó yá tẹ̀lé mi kájọ máa ṣe ọ̀gá ó máa wù kóun máa kọ́ nílé ẹ̀kọ́ àwọn ọmọ tára wọn dá pé ju eléyìí lọ. so irú àwọn ọmọdé yìí nǹkan tí àjọ àgbáyé fẹ́ ni pé ká fìfẹ́ hàn wọ́n láti inú ilé torí Yorùbá sọ yìí pé ilé ni a ti ń kẹ́ṣọ̀ọ́ ròde. ó dà ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde àwọn ọmọ tí wọ́n ní Down syndrome tí wọ́n wà nírú ipò báyìí United Nations wọ́n ní ká fi ìfẹ́ hàn wọ́n nígbà bá padà dé a máa sọ àwọn nǹkan tó jẹ́ pé ó máa ń jẹ́ káwọn èèyàn fẹ́ sá fúnru àwọn ọmọ báyìí nígbà bá ṣe gbogbo eléyìí á wà mọ ohun tá a lè ṣe gẹ́gẹ́ bí àtúnṣe à ń padà bọ̀.